Olúbàdàn Ládọjà kọminú lórí iléeṣẹ́ tó ń kógbá wọlé nílùú Ìbàdàn. Èyí ni àwọn èèkàn tó gbé kalẹ̀ láti ṣàtúnṣe ọrọ̀ ajé rẹ̀. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ olókoòwò kan tí yóò ṣe ìtanijí ọrọ̀ ajé ìlú Ìbàdàn. Ní ààfin rẹ̀ tó wà ní Òkè Àrẹ̀mọ ni ìfilọ́lẹ̀ náà ti wáyé lọ́jọ́bọ̀ ọjọ́ 23 oṣù kẹwàá yìí nílùú Ìbàdàn. Ìyálàjẹ Ìyálóde tó ti jẹ́ mínísítà fún ìgbà méjì rí ní Nàìjíríà, Olóyè Oníkẹ́pọ̀ Àkàndé àti olórí àwọn òṣìṣẹ́ ní Nàìjíríà tẹ́lẹ̀ rí, Ọ̀jọ̀gbọ́n Dàpọ̀ Afọlábí ni Ọba Ládọjà yàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ náà. Àwọn míì tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ náà ni ọ̀gá àgbà ilé ìfowópamọ́ First Bank tẹ́lẹ̀, Olóyè Adélọ́dún Ọláìyá, Ọ̀mọ̀wé Kazeem Adédùtàn, Bàdà Olúbàdàn, Olóyè Dọ̀tun Sànúsì àti Àgbàoyè Kọ́lá Karim. Àwọn ọmọ ìgbìmọ̀ míì tún ni Arẹ́gbẹ́ Ọmọ Balógun, Olóyè Taofik Adégbóyèga Adégòkè àti Olóyè Tajudeen Aremu tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí. Olóyè Aremu ni Ọba Ládọjà yàn gẹ́gẹ́ bí akọ̀wé ìgbìmọ̀ náà. Àwọn ọmọ ìgbìmọ̀ míì ni ààrẹ àjọ LCCI tó ń rí sí kátàkárà àti okòwò ní ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀, Alhaji Rẹ̀mí Bello, Àgbàkin Atáyéṣe ilẹ̀ Ìbàdàn, Olóyè Yomi Ìdòwú, Olóyè Owólabí Ọládẹ̀jọ àti alága ìgbìmọ̀ aláṣẹ àjọ àwọn ògbóǹtarìgì akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ CBN tẹ́lẹ̀, Ọ̀mọ̀wé Báyọ̀ Olúgbémi. Nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ náà, Ọba Ládọjà ní àwọn ọmọ Ìbàdàn fẹ́ kí ògo tó ti wà nílẹ̀ Ìbàdàn nígbà kan rí tí ọrọ̀ ajé ìlú náà fẹsẹ̀ múlẹ̀ dáadáa padà. Ládọjà ní nǹkan tí àwọn èèyàn béèrè ni pé níbo ni iléeṣẹ́ Leyland wà, níbo ni iléeṣẹ́ Exide Battery wà, iléeṣẹ́ Wire and Cable, Isoglass àti Ferodo ńkọ́ láti ìgbà táwọn afọbajẹ ti buwọ́lu ìyànsípò mi lóṣù keje tó kọjá ni a ti ń gbìyànjú láti ṣèwádìí ohun tó mú káwọn iléeṣẹ́ yìí kó gbá sílé nílùú Ìbàdàn. Báwo ni a ṣe lè dá wọn padà tí ọ̀pọ̀ ọ̀dọ́ yóò fi rí iṣẹ́ ṣe níbẹ̀? Olúbàdàn ní gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ tó ń yàn ni wọ́n jẹ́ adarí iléeṣẹ́ ńláńlá àti gbajúgbajà oníṣòwò pẹ̀lú ìrírí tí yóò ṣe ìrànwọ́ fún ìlú Ìbàdàn. Akọ̀wé ìgbìmọ̀ náà, Olóyè Aremu, tó sọ̀rọ̀ lórúkọ gbogbo ọmọ ìgbìmọ̀ ṣèlérí láti fi tọkàntọkàn ṣiṣẹ́ tí kábíyèsí gbélé wọn lọ́wọ́. Olóyè Aremu ní ìgbìmọ̀ náà kò ní já Olúbàdàn àtàwọn ọmọ ìlú Ìbàdàn kulẹ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín àwọn ìròyìn yìí ká, ẹ bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.